nínú ADC Amaechi kó Atiku àti Obi sínú ìyọnu. Ìsìn ní òrìṣà bá a bá ṣe sìn ín tó bẹ́ẹ̀ ní fi gbéni tó. Èyí ni pé bí èèyàn kan bá ti ṣe ń sin òòṣà kan tó bẹ́ẹ̀ ni irú òòṣà bẹ́ẹ̀ yóò ṣe gbé tó. Àmọ́ ẹni tí kò ṣe òótọ́ pẹ̀lú òòṣà tó ń sìn, irú òòṣà bẹ́ẹ̀ kò ní gbé e. Wọn yóò dàbí àlejò síra wọn ni. Nínú àwọn mẹ́ta tó hàn gbangba pé wọn kò torí ohun méjì lọ sínú ADC ju láti du ipò ààrẹ lọ, ìyẹn Atiku Abubakar, Peter Obi àti Rotimi Amaechi, kò sẹ́nìkan tó múra sí kinní náà tó sì ti jáde wá sọ fún gbogbo ayé pé òun yóò du ipò ààrẹ àti pé inú ẹgbẹ́ ADC lòun ti fẹ́ dupò náà ju Amaechi lọ o. Títí di bí a ti ń wí yìí, Atiku kò jáde sàn án kó sọ ibi tó ń lọ fún gbogbo èèyàn. Bẹ́ẹ̀ bá ti ṣe làáwí, ẹnìkan kì í yan àna ẹ̀ lódì. Ibi tí ajá bá ń lọ ní kórókóró ẹ̀ yìí tẹ̀lé lọ. Bí ẹnu Atiku ti ń ró kàrà bẹ́ẹ̀ ló ń ró koro. Bí kò sọ lónìí pé kì í ṣe dandan ni kí òun du ipò ààrẹ Nàìjíríà. Bí kò sọ lọ́la pé nítorí àwọn aráàlú ló ń ṣe wà nínú ADC kì í ṣe nítorí ipò kankan. Bí wọ́n ti ń sọ pé kó jẹ́ ló ń sọ pé eégún ni. Bí wọ́n ti ń sọ pé kó gbé jù sílẹ̀ ló ń sọ pé ẹran díẹ̀ wà níbẹ̀ ó jàre. Kò tí ì sí ẹni tó lè jáde tààrà kó ní òun mọ ibi tí Atiku ń lọ tàbí ohun tó fẹ́ ṣe gan-an. Kò sì sí ohun tó fa eléyìí ju pé Atiku fúnra ẹ̀ kò tí ì mọ èyí tó fẹ́ ṣe nínú ọ̀rọ̀ yìí. Àfi bí ìgbà tó wọ inú oko tó lu dàìko tó sì ń parí dàrídà lójú kan náà. Nǹkan ò sì le fáwọn ọmọ Ísírẹ́lì nínú aginjù jù báyìí náà lọ. Bí òun ti ń ṣe yìí náà ni Peter Obi ń ṣe. Lóòótọ́ ló ti fẹnu ara ẹ̀ sọ pé òun kò wá sínú ADC láti ṣe ohun méjì ju kí òun du ipò ààrẹ lọ. Àmọ́ kò tí ì wọ inú ẹgbẹ́ náà. Títí di bí a ti ń wí yìí, Peter Obi kì í ṣe ọmọ ẹgbẹ́ ADC. Ẹnu lásán ló fi ń sọ. Bẹ́ẹ̀ ni kò ní ẹgbẹ́ kankan tó ń tẹ̀lé lọ sínú ADC. Paríparí ẹ̀ sì ni pé òun alára kò tí ì mọ èyí tí yóò ṣe. Bó ti ń po yìí lójú kan náà bí iṣẹ́ àbábà yìí, bẹ́ẹ̀ làwọn PDP ń wọ́ ọ lójú méjèèjì pé kó máa bọ̀. Àwọn èèyàn ńláńlá inú PDP ló sì ń pè é. Báwọn PDP ti ń wọ́ ọ yìí, bẹ́ẹ̀ làwọn kan nínú Labour ní kó dúró nítorí bí iná ń jó bójú ń rọ̀ tí ẹ̀ làwọn yóò ṣe. Bẹ́ẹ̀ náà làwọn ADC ń wáwọ́ sí i pé kó máa bọ̀, ẹni bá láyà kó wá wọ̀ ọ́, àwọn ń dúró dé o. Èyí ni pé Peter Obi mọ ibi tó ń lọ ni kò tí ì mọ ọ̀nà tí yóò gbà débẹ̀. Àmọ́ eléyìí kò rí bẹ́ẹ̀ fún Rotimi Amaechi o. Ó mọ ibi tó ń lọ, ó mọ ọ̀nà tí yóò gbà débẹ̀. Bí yóò ti rìn àtàwọn èèyàn tó fẹ́ kó débẹ̀ ló ń wá. Ó ti tètè bọ́ sọ́nà pàápàá, ó sì ṣáájú àwọn tó kù jáde. Ní ọjọ́rùú Wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ 27 oṣù kẹjọ yìí, Amaechi sọ ní Kano káyé gbọ́ pé òun yóò du ipò ààrẹ ní 2027 láti inú ADC torí òun yóò díje láti gba tíkẹ́ẹ̀tì ẹgbẹ́ àwọn pẹ̀lú àwọn tí wọ́n bá tún jáde. Bẹ́ẹ̀ lòun ò ní juwọ́ sílẹ̀ fẹ́nìkankan o, àfi kí àwọn jọ dupò náà, ẹni bá jámọ́ lọ́wọ́ nìkan làwọn yóò gbé kinní náà lé lọ́wọ́. Ọkùnrin náà ní kò sí ohun tó wu òun jù láyé yìí bíi kí òun kojú Tinubu lọ. Ẹgbẹ́ tó sì wu òun láti ṣe bẹ́ẹ̀ ni ẹgbẹ́ àwọn ADC, kí àwọn jọ wá wò ó bí kì í bá ṣe bí wọ́n ti gbọ́n nílé àlè bẹ́ẹ̀ ni wọ́n gbọ́n nílé ọkọ. Àti bí òun tí òun ń gun ẹṣin lọ fẹ́ ìyá ẹlòmíì, bẹ́ẹ̀ nìkan yóò ti ṣe wá gun ewúrẹ́ tí yóò wá fẹ́ ìyá òun mọ́ inú ilé bàbá òun. Amaechi ni kò sẹ́nì kankan tí òun fẹ́ torí ẹ̀ sọ pé òun ò ṣe mọ́, kí kálukú jáde kí àwọn jọ dù ú. Níbi tí ò bá ti sódò láti jiyàn bóyá ọṣẹ́ hó tàbí kò hó jàre. Ohun tó di ìyọnu sára Atiku àti àwọn èèyàn tiẹ̀ nìyẹn o. Bó sì ṣe ṣẹlẹ̀ sóun náà ló ṣẹlẹ̀ sí Peter Obi àti àwọn alátìlẹ́yìn ẹ̀ gbogbo. Ohun tó fà á ni pé gbogbo wọn ló mọ Amaechi. Àwọn èèyàn náà sì ń sọ pé tó bá di ọ̀rọ̀ òṣèlú tàbí ká dupò pé igi tẹnumọ́gi ògùn ni o. Bẹ́ẹ̀ ni kì í ṣe ẹnìkan tí bojú wò ẹ̀yìn mọ́ tó bá ti ní ohun tí òun fẹ́ ṣe nìyẹn. Àkọ́kọ́ ni pé kò sí ẹni tó gbàgbé ohun tí Amaechi ṣe ní 2022. Fún ẹni tó ti ṣe mínísítà fọ́dún 7 àtààbọ̀ tó sì ń gbádùn lọ́wọ́ kó wá kọ̀wé fi ipò náà sílẹ̀ nítorí pé lòun fẹ́ du ipò ààrẹ. Kò pọ̀ nínú àwọn olóṣèlú Nàìjíríà tí wọ́n jẹ́ ṣe bẹ́ẹ̀ yẹn.
kì í ṣe òun nìkan ló ní òun fẹ́ du ipò ààrẹ nígbà náà, ìyẹn nínú àwọn tí wọ́n ń bá ààrẹ Muhammadu Buhari ṣiṣẹ́. Gbogbo wọn ló ń pa kúbẹ́kúbẹ́, èyí tó sì hàn fún aráyé rí jù lọ ní ti gómìnà báńkì àpapọ̀ ilé wa ìgbà náà Godwin Emefiele, ẹni tó ti ka ọ̀pọ̀lọpọ̀ mọ́tò jọ tó ka mọ́tò jọ bí ẹ̀kọ́. Àmọ́ nígbà tó di ọjọ́ 11 oṣù karùn-ún May 11, 2022 tí Buhari kéde pé ẹni yòówù tó bá ń bá òun ṣiṣẹ́ tó sì fẹ́ du ipò gbọ́dọ̀ kọ̀wé fipò tó wà sílẹ̀ kíá. Emefiele sá wọlé, àwọn èèyàn sì pín gbogbo mọ́tò tó ti rà mọ́ ara wọn lọ́wọ́ ni. Àmọ́ kó tó dìgbà náà ni Amaechi ti kọ̀wé fipò tiẹ̀ sílẹ̀. Ó kàn dán dágbére fáwọn ẹlẹgbẹ́ ẹ̀ tó kù àti ààrẹ lọ́jọ́ tí Buhari ṣe ìkéde yìí ni. Lára ìbẹ̀rù tí àwọn èèyàn sì ní sí Amaechi rèé, nítorí kò sí ẹni tó gbàgbé ìjà tó bá Tinubu jà láti bọ́ sí ipò kejì nínú ìdíje ẹni tí yóò gba tíkẹ̀tì ẹgbẹ́ APC. Ohun tó sì tún kó ìdààmú ọkàn bá àwọn Atiku àti Obi ni pé ọjọ́ tí Amaechi kọ̀wé pé òun kò ṣe ẹgbẹ́ APC mọ́, ìyẹn lọ́jọ́ kìíní oṣù keje ọdún yìí, ọjọ́ kejì náà ló ti wọ inú ẹgbẹ́ ADC yìí. Èyí ni pé kò dúró bí Atiku tó lóun kò ṣe PDP mọ́ tó kọ̀wé fi ẹgbẹ́ náà sílẹ̀, àmọ́ tí kò tí ì dá fọ́ọ̀mù ADC tó gbà padà, tí ẹlòmíì kò sì mọ̀ bóyá ó tilẹ̀ gba fọ́ọ̀mù ẹgbẹ́ náà rárá. Bákan náà sì ni Obi tí kò ní òun resign níbì kankan, ìwé ẹgbẹ́ Labour ló ń gbé kiri, kò sì béèrè fún fọ́ọ̀mù ẹgbẹ́ ADC níbikíbi. Èyí ni pé nígbà tí wọ́n bá ń béèrè ẹni tó fẹsẹ̀ múlẹ̀ jùlọ nínú àwọn tó ń fẹ́ du ipò ààrẹ lórúkọ ADC yìí, kò sẹ́ni tó rẹ́sẹ̀ múlẹ̀ tó Amaechi nínú wọn. Òun ti wà nínú ẹgbẹ́ ADC, ọmọ ẹgbẹ́ náà tààrà ni, ó sì ti fi ara ẹ̀ hàn fún gbogbo ayé rí pé ẹgbẹ́ tí òun ń ṣe nìyẹn. Bẹ́ẹ̀ ni kì í ṣe pé ó wà nínú ẹgbẹ́ náà lásán o. Lẹ́yìn tí Amaechi ti wọ inú ADC, yàtọ̀ sí Ràúfù Arẹ́gbẹ́ṣọlá, kò tí ì tún sí ẹni tó kó ẹgbẹ́ náà jáde bí òun. Arẹ́gbẹ́ṣọlá ló padà sí Èkó lẹ́yìn tí wọ́n ti yàn án ní akọ̀wé ADC yìí ní Àbújá lọ́jọ́ kejì oṣù keje 2025 yìí, tó sì kó àwọn èrò jọ tí àwọn yẹn sì gba ara wọn ní ọmọ ẹgbẹ́ ADC. Bó sì ti ṣe gbé kinní náà dé ìpínlẹ̀ Ọ̀ṣun nìyí. Ìyẹn ni pé ẹgbẹ́ ADC fìdí múlẹ̀ díẹ̀ ní Ọ̀ṣun, iṣẹ́ Arẹ́gbẹ́ ni. Níbi ọ̀sẹ̀ kejì ìpàdé yìí náà ni Amaechi padà sí ìpínlẹ̀ Rivers ní èrò rẹpẹtẹ wá pàdé òun náà. Látìgbà náà sì ni àwọn èèyàn ti di ọmọ ẹgbẹ́ ADC tí wọ́n sì ń pọ̀ sí i. Ní ọjọ́ 11 oṣù kẹjọ yìí, ẹgbẹ́ náà ṣèpàdé ńlá kan níbi tí wọ́n ti kéde pé àwọn ọmọ ẹgbẹ́ ADC ní ìpínlẹ̀ Rivers ti lé ní ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rin, ìyẹn 800,000. Akọ̀wé ìpolongo ẹgbẹ́ náà níbẹ̀ sì kéde pé Amaechi ni bàbá àwọn. Bẹ́ẹ̀ làwọn ní gómìnà míì Celestine Omehia pẹ̀lú alága PDP tẹ́lẹ̀ Uche Secondus nínú àwọn. Yàtọ̀ sí èyí, Amaechi kò dúró ní ìpínlẹ̀ Rivers nìkan, àfi bí ìgbà pé ó ti bẹ̀rẹ̀ kàmpéènì, nítorí bó ti ń lọ sí Kaduna ló ń lọ sí Kano, bẹ́ẹ̀ náà ló sì ń yípo ilẹ̀ Ìgbò, Abuja àti Èkó. Kò sí ohun méjì tó ń ṣe ju kàmpéènì àti bí yóò ti fi ẹgbẹ́ ADC múlẹ̀ níbi gbogbo, tí àwọn ọmọ ẹgbẹ́ àti olóyè ẹgbẹ́ yóò sì rí bí ẹni tó gbé ẹgbẹ́ náà dúró ju àwọn tó kù lọ. Ọjọ́ Ẹtì Friday tó kọjá yìí ni El-Rufai kéde pé òun kò dupò kankan. Ó sì wà nínú àwọn tó ti ń kìlọ̀ láti ọjọ́ yìí wá pé kí Atiku náà má tún pé òun du ipò ààrẹ mọ́. Bí ààyè bá sì gbà, kò ní tẹ̀lé Atiku bí bàbá náà bá tún ní òun fẹ́ du ipò náà. Bí èyí bá ṣẹlẹ̀, Amaechi ni El-Rufai yóò tẹ̀lé, nítorí ní 2022 Amaechi yìí ni El-Rufai tẹ̀lé kó tó wá sáré padà sẹ́yìn Tinubu nígbà tó rí i pé ojú ogun fẹ́ le. Àmọ́ ó ti sọ láìmọye ìgbà pé òun kábàámọ̀ ohun tí òun ṣe, ìyẹn pé òun fi ẹ̀yìn Amaechi sílẹ̀ tí òun bá Tinubu lọ. Ẹni tó sì jẹ́ adarí ètò ìpolongo Amaechi ní 2022 yìí, Sẹ́nẹ́tọ̀ Aliu Ndume àti El-Rufai jọ ṣiṣẹ́ títí fún Amaechi ni, àfi lójijì lọkùnrin náà yọsẹ̀ tó sá bá Tinubu lọ. Àwọn méjèèjì ni wọ́n jọ wà nínú ADC báyìí o. Kódà nígbà tí ọ̀rọ̀ ń le bọ̀ tí ìjà Tinubu àti El-Rufai dé ojú ẹ̀ pátá, Ndume sọ fún gbogbo ayé pé ẹ̀san ló ń ké lórí El-Rufai. Ọjọ́ 25 oṣù kẹfà June 25, 2025 ló sọ bẹ́ẹ̀ fún.
ó ní nítorí pé ó dalẹ̀ Amaechi ni ìyà ṣe jẹ́ lọ́wọ́ àwọn Tinubu, bí kò bá sì ṣe àtúnṣe àfàìmọ̀ kí ìyà náà má tún le jù bẹ́ẹ̀ lọ. ìyẹn ni láti fi hàn irú ìmùlẹ̀ tó wà láàrin Amaechi, Ndume àti El-Rufai. nísìnyí ni àǹfààní wá wà fún El-Rufai láti tún ohun tó fọwọ́ ara ẹ̀ bàjẹ́ ṣe. kò sí kó má jẹ́ Amaechi ni yóò bá lọ. bí Amaechi ti ń ṣiṣẹ́ bẹ́ẹ̀ ni Ndume ń ṣe, tí El-Rufai náà ń ṣe tirẹ̀ ní kọ̀rọ̀. àwọn yìí kò sì fìgbà kankan gbójúlé Peter Obi pé yóò rí nǹkan kan mú láti inú ADC tẹ́lẹ̀. ohun tó sì fa ìdààmú ọkàn tààrà fún Atiku àti àbúrò ẹ̀ Peter Obi nìyẹn o. ọ̀rọ̀ náà kò yàtọ̀ sí ewúrẹ́ kan tó ń sọ fún èkejì ẹ̀ pé àìsàn olówó òun yìí ń ba òun lẹ́rù gidigidi o. èkejì ẹ̀ béèrè pé kí ló kàn án nínú ọ̀rọ̀ pé ara olówó ẹ̀ kò yá. ewúrẹ́ náà sọ pé tí ara olówó òun kò bá tètè yá, ṣé kò mọ̀ pé wọn yóò fi òun rúbọ kí ara ẹ̀ lè yá ni. bí ara ẹ̀ bá sì yá náà, wọ́n lè ní wọ́n fẹ́ ṣe sàráà fún pé Ọlọ́run yọ ọ́ nínú àìsàn, òun ni wọn yóò sì lò fi ṣe sàráà ọ̀hún. bí àìsàn náà bá wá padà pa àwọn ọmọ ẹ̀ yóò pa òun ṣòkú bàbá wọn ni o. ìyẹn ni pé Ọlọ́run ni yóò kó ewúrẹ́ Peter Obi àti ti Atiku yọ lọ́wọ́ Amaechi. Ọláìwọlá Alága ló yẹ ọ̀rọ̀ àwọn tó fẹ́ díje lórúkọ ADC yìí wò fún ibùdó àgbáyé fún àṣà àti ìṣe Yorùbá World Center nínú ọgbà yunifásitì Ìbàdàn. a kú afẹ́rẹ́ yìí o.